ó tún ti ṣẹlẹ̀ o ẹ̀yin tèmi àwọn fúlàní yìí tún ti dé alárùpọ̀ lógbómọ̀ṣọ́ o ọjọ́ wo la ṣe ń sọ̀rọ̀ ìwéré ilé ọ̀rọ̀ yìí tún ti délẹ̀ báyìí o ó ti ń fẹjú tantantan o àfi kí ìjọba ó tètè dá sí o bọ́rọ̀ yìí bá fẹjú tán á lágbára ju bẹ́ẹ̀ ṣe ń ròyìn lọ o Sunday Igboho ṣá àfi kẹ́ má fi Yorùbá lẹ̀ o Professor Banji Akíntóyè ẹ jẹ́ á gbárùkù ti àwọn Yorùbá nation nítorí pé àwọn Fúlàní yìí wọ́n ti ń gbàkóso lẹ̀ Yorùbá o ǹjẹ́ ẹ mọ̀ wípé àwọn Fúlàní yìí tún lọ sí alárùpọ̀ lógbómọ̀ṣọ́ láti lọ bà nǹkan ọ̀gbìn jẹ́ tòmátì ní soya beans ní gbogbo nǹkan ọ̀gbìn ilẹ̀ alárùpọ̀ àti bọ́lọ̀ndúró gbogbo ẹ̀ náà bàjẹ́ pátápátá tí wọ́n wòó pé kò sí nǹkan táwọn Yorùbá máa ṣe sí ṣé bá a ṣe fẹ́ máa bá lọ rèé báwo làwọn arúgbó ṣe máa dáko tán máa dáko tán máa ṣe wàhálà pẹ̀lú ewu lórí tí àwọn onímàálù yìí àwọn Fúlàní yìí tán dẹ̀ máa jẹ́ kí màálù wọn kán babẹ̀ jẹ́ ọjọ́ wo la fẹ́ ṣe gbogbo eléyìí dà ẹ̀yin àgbà Yorùbá ìgbésẹ̀ wo lẹ̀ ń gbé lórí ọ̀rọ̀ yìí ṣé bá a ṣe fẹ́ máa bá lọ rèé president wa Yorùbá ni ṣó yẹ kí ìyá tó máa jẹ ọmọ Yorùbá nílẹ̀ Yorùbá a kú mọ̀ pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ táwọn Fúlàní yìí ń ṣe nílẹ̀ Yorùbá kò sọ́mọ Yorùbá kankan tó lè dánrú ẹ̀ wò nílẹ̀ Haúsá ẹ wá gbọ́ nǹkan táwọn ìyá yìí sọ ẹ gbọ́ látẹnu wọn ẹ gbọ́ bí wọ́n ṣe ń kérora lórí gbogbo iṣẹ́ tí wọ́n ṣe tí àwọn Fúlàní onímàálù yìí sì jẹ́ kí màálù wọn kó bàjẹ́ ẹ̀yin náà ẹ wá gbọ́. Welcome to Digi Nigeria. Remember to like, share and follow us. Ọmọ Yorùbá etí yín mélòó wọ́n tún ti dógbómọ̀ṣọ́ o òun ni kẹ́ ẹ wá gbọ́rọ̀ lẹ́nu àwọn tó ṣẹlẹ̀ sí nílùú alárùpọ̀ lógbómọ̀ṣọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wà lágbègbè yẹn ó yẹ kẹ́ ẹ ti gbọ́ ohun tó ṣẹlẹ̀ kí làwọn baálẹ̀ ibẹ̀ àwọn olórí ìlú ibẹ̀ ìgbésẹ̀ wo náà ń gbé àwọn ọlọ́pàá ìgbésẹ̀ wo náà ń gbé ṣé àwọn ọlọ́pàá tiẹ̀ lè dá sọ́rọ̀ yìí mọ́ ǹjẹ́ àwọn ọlọ́pàá ò tilẹ̀ tó ń sọ̀pọ̀tì báyìí kọ́lọ́n kó gbà wá kí ni iṣẹ́ àwọn àmọ̀tẹ́kùn nílẹ̀ Yorùbá èèyàn kan sọ̀rọ̀ nípa àmọ̀tẹ́kùn ẹ̀yin náà ẹ fi ti ara yín gbọ́. mo dáko nínú ẹ̀gẹ́ ni nínú oṣù tó lọ yìí nínú ọjọ́ kẹwàá oṣù kọkànlá ọjọ́ kẹwàá oṣù kẹfà ni wọ́n jẹ ogun ẹ̀gẹ́ yẹn wọ́n wú fún màálù ni mo sì tra mo rí àmọ̀tẹ́kùn mo máa àmọ̀tẹ́kùn agbéyàndé station bàtà débẹ̀ wọ́n sọ bárúbarú wọ́n làwọn ń bọ̀ wọ́n pé àwọn ò fún mi ní owó láti jọ àfojú kẹnìyàn kan mọ́ ṣùgbọ́n mo bẹ̀ jọba kọ́dà kan ràn mí lọ́wọ́ torí èyí ní ẹnìkankan lẹ́yìn Ọlọ́run àtàánú mò ń béèrè lórí iṣẹ́ mi pé kí n náà jíṣẹ́ mi kí n rí jẹ ṣùgbọ́n àwọn màálù wọ́n ti pa gbogbo dúkìá mi tán kẹ́dà kan ràn mí lọ́wọ́ kíjọba ràn mí lọ́wọ́ lórí rẹ̀. jẹ́nà àdáni wọ́n jẹ́ kó tèmi látàlárùpọ̀ ńlá èmi gangan mò ń rẹ́ẹ̀tì ilẹ̀ ro ni éka mẹ́fà ni wọ́n jẹ́ ń bẹ̀ níjọ́ Sunday mi ìbẹ́ nìkan kan bẹ̀ láwọn màálù yẹn kíjọba ràn mí lọ́wọ́ lórí rẹ̀ torí mo sanwó fún àwọn onílù mo rẹ́ẹ̀tì ilẹ̀ ní tèmi. Ajíbóyè Ọlábísí màálù àwọn bàbá mọ́mọ́ nílò jẹ́ oko mi éka kan ẹ̀gẹ́dẹ̀ ni tó ìjọ Friday ni mo lọ parí ẹ̀gẹ́ yẹn bó ti máa ń lé wọn bẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n ìjọ tí máa ń rí i pé mo lọ s'Ógbómọ̀ṣọ́ kí n tó padà sí alárùpọ̀ wọn ti jẹ oko yẹn. èmi obìnrin mo rokoroko látàwọn tí mo ti lálàrùpọ̀ yìí ìgbàgẹ́ ìjayà kan ẹ wò ó bọkàn wá lónìí ní yìí lè rìn mọ́ nítorí oko ríro yìí ní nǹkan kan yìí lẹ́gẹ̀ẹ́ ọmọ mi tún gbé sóyà fún mi pé kí n tún fi jẹun lọ́dún mo sọ fún kùrì lérèsì pé má dòkó mi mà ní bọ̀ ní mángò ní oko mi mọ́ torí ó ti fẹ́ gbalẹ̀ mi mo fi ilẹ̀ lẹ́lọ́dún yìí ọmọ mi tún kọ sóyà fún mi ó tún bá mi ró pé kí n tún jẹ ó tún jẹ sóyà mi lọ́dún ní àwọn èèyàn kùrì màálù náà ni oko nísàrí ìlérìn tó ró ń jẹjẹ kíjọba kí wọ́n bá dá sí kí wọ́n pọ̀ lórí ilẹ̀ wa ní wàhálà ti pọ̀ kó bí ọmọ tọkọ bá ní kọ́ mọ́ rí kan mú lóko lọ́dọọdún mi ò fẹ́ o. orúkọ mi ni Àjàmọ́ Ayọ̀délé alágbòdo alárùpọ̀ ńlá lábẹ́ ìlú Fẹ́mi lóyè Ọláyọdé Ọládàpọ̀ dògọ́fọ̀ alárùpọ̀ ńlá wàhálà àwọn Fúlàní ó ti pọ̀ jù pàápàá jùlọ alọ́ Ìbàdàn ni alọ́ wa ni ó ti sú wa ṣùgbọ́n níta àgbà ni pé kí wọ́n láfi orí ilẹ̀ wa lẹ̀ àlè Fúlàní àjọ ń dáko ni kí wọ́n máa dáko ṣùgbọ́n ẹran wọn gángan kí wọ́n dọ̀ torí Ọlọ́run kí wọ́n forí ilẹ̀ wa lẹ̀ ó tó gẹ́ lọ́sàn-án lóru irú èmi tẹ́ ń wò yìí èmi ò níṣẹ́ tó lè bá ti pè pé kí n lọ báyìí èmi ò níṣẹ́ kankan kí n sáré kí n sábọ̀ náà ni tàbá tó ń dẹ́ náà ní àbùkù náà tó ń lóbi àwọn Fúlàní ọ̀hún tó àti kódà pé ń bá fún wa lówó gan ó ti tó gẹ àgbówó wọn mọ́ níbi à ń jẹ́ kó àjẹ gangan wọ́n máa kó ẹran wọn kí wọ́n kó lọ kájọ máa dáko ó pé gbogbo ojú òní tiwa o. àwọn Fúlàní tí wọ́n kúrò lálárùpọ̀ wọ́n dáko ayáwó kọlẹ̀ yẹn gan ayáwó oògùn ẹ̀yìn 100 wọ́n lọ jẹ yẹn gan mo gbin yẹn gan agbára mo fi ṣiṣẹ́ o wọ́n sì ń jẹ́ kó mi
ẹ̀wọ̀n funfun ni ẹ wò ó gbogbo ẹni tí máa ń dààmú aláròpọ̀ ilé aláròpọ̀ ó mú o káwọn Fúlàní ó kú o kí wọ́n kú o abẹ gbogbo orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n bá nílé àwọn Fúlàní ní ìlú aláròpọ̀ ó ti tó gẹ́gẹ́ bí àwọn obìnrin agbára wọ̀ káwọn bàbá bá wọn ní oko wọ́n fọ̀pá tilẹ̀ ni wọ́n yàdá sí wa àlè dá lóko máa lè lọ dá ṣiṣẹ́ mọ́ wọ́n ń fẹ̀dá wọ́n ń wàgẹ́ fúnra wọn ni ń wà fún màálù àrò jẹjẹ mọ́nù ìlú aláròpọ̀ wọ́n ń febi pa wá o kíjọba gbà wá o. orúkọ mi ni Adégbọlá Ògúnọlá gẹ́gẹ́ bí aláròpọ̀ alága aláròpọ̀ ńlá ọ̀rọ̀ àwọn Fúlàní ó ti sú wa nta sì pinnu ni pé kí wọ́n fìlú wálẹ̀ màálù wọn ò jẹ́ agbádùn kò sóúnjẹ lu aláròpọ̀ mọ́ àló jẹjẹ mọ́ kíjọba gbà wá o àlè Fúlàní ṣùgbọ́n kí màálù ọ lọ. màálù ń dà wá láàmú kò sí oúnjẹ fún wa ènìyàn pọ̀ ní mi tani ọmọdéọ̀rù Ògúntọ́lá nílùú Àwáyé kò sí oúnjẹ fún mi gbogbo wa kò sẹ́ni olóúnjẹ ìní pínrínpínrín ẹ dákun wọn dà wá láàmú o màálù ní o. orúkọ mi ni ọba Sakios Ọláyọdé Ọládàpọ̀ gbòógì ọ̀fà aláròpọ̀ ńlá. kí ni àbọ̀ ìpàdé tẹ̀ ṣe pẹ̀lú àwọn ọlọ́pàá? àwa fi gbogbo olú wa fi ẹ̀hónú hàn gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé màálù ó ń disturb wa nílùú aláròpọ̀ ńlá so gbogbo wa nísìn àlẹ́gẹ̀ kankan nílùú aláròpọ̀ ńlá mọ́ ṣùgbọ́n bá tí a jọ ṣe meeting àti DCO torí pé DPO sílé wọ́n rọ̀ wá pé ká ní sùúrù ṣùgbọ́n tá a gbà ní pé kí àwọn Fúlàní àtàwọn bòró yẹn kí wọ́n kó màálù wọn lọ táwọn náà bá fẹ́ máa dáko kájọ máa dáko so DCO wa sọ fún wa pé kí sẹ́ríkì wọn kó lọ pè wọ́n pé ìta afẹ́ yẹn kí wọ́n gbégbèsè rẹ̀ láti pé kí màálù wọn lọ táwa àjọjọ́ kọ́ àjọyé pọ̀ aṣọ iye pọ̀ so wọ́n ní tó bá dọ̀tún lápá padà pé a sì tún máa lọ sọ́dọ̀ area commander. kí wọ́n á ní ẹ̀fẹ́ lọ́dọ̀ ìjọba. dákun a fẹ́ kí ìjọba ó ràn wá lọ́wọ́ torí pé àwọn Fúlàní kan wà tó yẹ pé lóòótọ́ àtijọ́ wà ń bẹ̀ yẹn ti pẹ́ ṣùgbọ́n àwọn náà wọ́n tún wà ń gba àwọn àlejò wa àwọn Fúlàní Haúsá wọ́n ti pọ́n dọ̀ wa tó yẹ pé wọ́n tún máa ń lé àwọn ìyá wa nú oko ni à ń bẹ ìjọba kan dákun ká bá wa dá sí ọ̀rọ̀ ìlú aláròpọ̀ ńlá àti agbègbè rẹ̀ aláròpọ̀ àti bọ́lọ̀ ń dúró torí pé aláròpọ̀ ní orílẹ̀ local government ní ìlú Ògbómọ̀ṣọ́ Ọ̀yọ́ state so à ń rọ ìjọba pé kán dáhùn kán ràn wá lọ́wọ́ láti pé kí wọ́n bá wa dá sí ọ̀rọ̀ bòròrò tó ń jẹ oko wa. bẹ́ẹ̀ ti gbọ́ báyìí ibo lọ̀rọ̀ yìí fẹ́ já sí ṣé ìjọba lè yanjú ọ̀rọ̀ yìí ṣáwọn ọlọ́pàá lè yanjú ọ̀rọ̀ yìí a ní Yorùbá president kò dẹ̀ yẹ kíyà máa jọmọ Yorùbá ó yẹ kọ́mọ Yorùbá máa fẹ́ láni òun la ṣe ké tantantan látọjọ́ ọjọ́ yìí pé ẹja faramọ́ àwọn ọmọ orílẹ̀-èdè Yorùbá kí Yorùbá lè ní tẹ̀síwájú kàlàáfíà lè délẹ̀ Yorùbá nǹkan tí Sunday Igboho Òòṣà tó ń tẹnu mọ́ rèé o ọjọ́ wo ni ti Ìwérelé ṣẹlẹ̀ tẹ́lẹ̀ náà tún ti ṣẹlẹ̀ báyìí ìlú wo la tún mọ̀ tí àwọn Fúlàní onímàálù yìí tún máa lọ bàjẹ́ báyìí nígbà tán ti rí pé kò sí ìgbésẹ̀ kan tí wọ́n gbé lórí Ìwérelé wọ́n ti lọ sí Ògbómọ̀ṣọ́ lẹ́yìn Ògbómọ̀ṣọ́ ibo la tún mọ̀ tó tún máa kàn báyìí ó dọwọ́ wa o gbogbo ẹ̀yin àgbà Yorùbá gbogbo ẹ̀yin ọlọ́làlú ilẹ̀ Yorùbá ó dọwọ́ yín o gbogbo ẹ̀yin political officers ní ilẹ̀ Yorùbá ẹ gbé ìgbésẹ̀ yìí o ẹ má jà fáwọn èèyàn wa tàfàlà ẹ má jà fẹ̀mí wọn tàfàlà o ẹ drop comment yẹn remember to like share and follow us thanks for watching Digi Naija.